Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ kúrọ̀lẹ́, ẹ káalẹ́ ní ibi gbogbo tẹ́ ti ń wò wá. Orúkọ tèmi ò yípadà, òjíṣẹ́ náà ni orúkọ mi. Ohun tí a mú wá fún yín lénìí, kí ẹ̀yin náà, mo fẹ́ kẹ́yin náà lọ gbọ́, kẹ́ ẹ gbọ́, kẹ́ ẹ gbọ́ nǹkan tí wọ́n ń sọ ńbẹ̀. Mo fẹ́ kẹ́ ẹ lọ gbọ́. Òun ló jẹ́ kí n mú wá fún yín lénìí. Nínú fídíò mi kan tí mo ṣe sẹ́yìn, mo rí táwọn kan comment, ṣálẹ̀ máa ń ṣe, tálẹ̀ ò bá ṣe, mi pa máa lọ múra nìyẹn o, tálẹ̀ bá máa ń ṣe, I don't need to reply them, but nǹkan tí mo mọ̀ ni wípé Yorùbá nation tí gbogbo wa ni, kò lè bàjẹ́. Àwọn ọ̀dàlẹ̀ inú wọn, ẹ dẹ̀ lọ jáwọ́, ẹ lọ jáwọ́ o, ẹ lọ jáwọ́, ẹ lọ jáwọ́, àní ẹ lọ jáwọ́, à ń tẹnumọ́ fún yín, ẹ lọ jáwọ́, kẹ má bàdé ní àwátì. Ta ló lè bọ́ Ọlọ́run jà tó wìn ní Ọlọ́run rí? Kò sí o. Nǹkan tí mo fẹ́ kẹ́ lọ rò nìyẹn. Ẹ lè bọ́ Ọlọ́run jà kẹ́ wìn ní Ọlọ́run o. Bí ọ̀rọ̀ Yorùbá. Láìfọ̀ pápọ̀ lọ́pọ̀lọpọ̀ ejò, ẹ̀yin èèyàn mi, ẹ jẹ́ ká lọ gbọ́ ohun tí Chief Sunday Igboho sọ. Òòṣà. Ẹ kú èfi ọmọ ènìyàn ṣe, because kò easy tí ó yẹ pé yẹn nífẹ̀ẹ́ àwọn èèyàn rẹ̀, tó dẹ̀ nífẹ̀ẹ́ ìlú ẹ̀, tó fẹ́ ilẹ̀ rẹ̀, tó fẹ́ òmìnira fún àwọn èèyàn rẹ̀, kẹfí iṣẹ́ ilẹ̀ fọ̀nà ilẹ̀ nílùú òyìnbó, kẹ tó wà mọ́ wá káàkiri báyẹn. Ọlọ́run ní jẹ́ kẹ́ parẹ́ láéláé. Ọlọ́run bá tó ní ayé, tó ní ọ̀run, tó ní gbogbo lọ́dọ̀, tó lóhun gbogbo, tó lè so gbogbo, yóò gba orílẹ̀-èdè wa fún wa. Láìpẹ́ láì jìnnà láṣẹ Ọlọ́run, èmi àtẹ̀yin àjọ kọrin ọpẹ́, àjọ kọrin ayọ̀ lórílẹ̀-èdè Yorùbá láìpẹ́ láì jìnnà láṣẹ Ọlọ́run. Mo dúpẹ́ púpọ̀, mo dẹ̀ appreciate gbogbo wàhálà yín lórí ọ̀rọ̀ wa, lórí wàhálà wa, lórí wàhálà gbogbo ọmọ Yorùbá. Ojú òní tì láéláé o, torí pé ẹ̀yin tẹ́ wà lókè òkun gangan, ẹ̀yin gan lẹ jẹ́ kí ẹ gbé lárugẹ jù jàwá tá à ń bẹ ńlé lọ. So mo dẹ̀ fi ń dá yín lójú pé ẹni tó bẹ́gi lójú, igi arúwé o, igi tiẹ̀ ti rúwé, igi ti rúwé, ọpẹ́ ní fọ́lọ́run. Láìpẹ́ láì jìnnà, àwọn olóṣèlú tán jọmọ Yorùbá àti àwọn kan tí wọ́n rò pé àwọn lọ́lọ́run tán sọ̀rọ̀ àwọn dọ́lọ́run nínú ayé Yorùbá, Ọlọ́run bá tó láyé tọ́lọ́run yóò pa ọgbọ́n rẹ fún wa láìpẹ́ yìí. Àmín. A máa gba orílẹ̀-èdè wa. Mo fi ń dá yín lójú dọ́dọ̀ Ọlọ́run pé láìpẹ́ láì jìnnà, nínú ẹ̀gún ni mọ̀rìwó ti sọ̀sọ́. Bẹ́ẹ̀ni. Bó ti tó nílùú Nàìjíríà yẹn tó burú tó yẹn náà, orílẹ̀-èdè Yorùbá á dayọ̀ fódà láàrin wọn láìpẹ́ yìí. Bí ẹ̀yin ṣe ń ṣe rálì yẹn, awareness yẹn, Ọlọ́run níjọ́ rẹ̀ yìí, a máa wá jáde fún mega rally yẹn láìpẹ́ yìí, tí gbòòrò mìtìtì, tí kálukú ọmọ ohun tí ń ṣẹlẹ̀, gbogbo àgbáyé ṣẹ̀ṣẹ̀ máa wá rí wa láṣẹ Ọlọ́run níjẹ́ kó rẹ̀. Mega rally yẹn ń bọ̀, ó ti dé tán. Èmi náà tọ́lọ́run dẹ̀ fi rán náà ni màá lead ẹ̀. Ọlọ́run nígbà tẹ̀yìn lọ́wọ́ yóò fìyàn pamọ́ fún àwọn àsìkò kan, kí gbogbo àwọn tí wọ́n gbúrò wa kàn fi lè tẹ̀lé wa. Ọlọ́run fi wá pamọ́ fún àwọn nǹkan kan ni, ká fi lè mọ bí òun ṣe tó. Ọlọ́run bá tó wá sí bẹ́ẹ̀, yóò tì wá lẹ́yìn, kò ní tì wá lójú láéláé. Àmín. Ọmọ Yorùbá yóò gbà láìpẹ́ yìí, torí pé mo nígbàgbọ́ pé pẹ̀lú ògo Ọlọ́run, ọjọ́ tí a bá ti bọ́ síta, mo mọ̀ pé gbogbo ẹ̀yin tẹ́ wà ní abroad, gbogbo ẹ̀yin náà lè máa tẹ́wọ́ gbàǹjọ́ yẹn, tájọ́ mọ́ lọ live. Gbogbo bá sì máa spirali yẹn sì máa lọ, ẹ̀yin náà máa fọkàn bá wa lọ. Mo dẹ̀ mọ̀ pé ńgbà tá a bá fi ṣe fún 3 days, orílẹ̀-èdè Yorùbá gbọ́dọ̀ stand láṣẹ Ọlọ́run. Àmín àṣẹ. Ọlọ́run ní jẹ́ kó rẹ̀ yìí. So gbogbo ẹ̀yin wa tẹ́ bá tún kò tọ́ yẹ kẹ́ join program yẹn bẹ̀ yìí, ẹ dákun ẹ lọ bá a darapọ̀ mọ́ àwọn tí ń bẹ ń bẹ̀ yẹn, because kí wọ́n nìkan Yorùbá, àwọn tẹ̀lé níṣẹ́ wọn fi ṣe ìyàwó wọn lọ́mọ, wọ́n fọmọ àtìyàwó tí wọ́n lẹ̀ ń lé làwọn náà jáde. Ẹ dákun mọ́ ọ̀rọ̀ yìí, mo fi àwọn alálẹ̀ Yorùbá bẹ̀ yìí, ẹ̀yin náà bá wa jáde fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú wọn kẹjọ. Awareness tí yẹn, òun ló máa help mega rally tí ń bọ̀ lọ́nà. Òun ló máa wà bẹ́ẹ̀ bá ṣe ń ṣe, àwọn náà mọ̀ pé ìmọ̀ yín sọ̀kan bẹ̀ yẹn. Ọlọ́run bá tọ́ láyé tó lọ́run kò ní fi èdè àìyedè sáàrin gbogbo ọmọ Yorùbá pátápátá. Àmín. Ọlọ́run gbogbo àwọn tó fẹ́ dà wá, Ọlọ́run fi sẹ́yìn. Gbogbo àwọn tó ń kóra wọn jọ lórí wa, nínú tí wọ́n ń gbìmọ̀ burúkú
lórí wa lórí ọmọ Yorùbá Ọlọ́run bá tọ́lá yọba wa lé wọn sẹ́yìn láti ṣe lọ́wọ́. àmín. ẹ ṣé bàbá wa ẹ ṣé alàgbà olórí wa. All right, we have something special for Oloye Sunday Igboho, all from United Nations General Assembly ground here. Before it takes something special, the people that are here today, Oloye, Yoruba Nation now, a ní gift kékeré kan, a ní ẹ̀bùn pàtàkì kékeré ní fún bàbá wa Olóyè Sunday Igboho. Ó yá ẹ̀bùn pàtàkì kékeré náà kò ṣe fowó ra. Orí bá dì kan máa wo a fẹ́ ṣe gbòòsà méje àti kíra mẹ́ta fún bàbá wa Máyọ̀sọ́lá one abadùn ọkọ̀ fún Igboho ṣà ẹ̀kọ́ fọlọ́ yẹ́dẹ́ ká 7 gbòòsà. Ẹ ṣé mo dúpẹ́ o, ẹ ṣé gan, ẹ ṣé Ọlọ́run àwọn ọkùnrin ilé ọmọ ìjábọ̀ mo kí mo dẹ̀ fi orúkọ bàbá wa Bánjí Akíntóyè tó jẹ́ olórí gbogbo ọmọ Yorùbá lápapọ̀ mo fi dúpẹ́ lọ́wọ́ yín mo dẹ̀ kí yín pé Ọlọ́run tó ní mí ó mọ̀ pé ẹ̀mí mi wà lórí ìpolówó tẹ̀sí yẹn ẹ̀mí bàbá wa Bánjí Akíntóyè ẹ̀ wà lórí bàbá náà sì ní orí wa kíní kan àwọn yẹn mọ bá pàjá títí ní lórí gbogbo ọmọ Yorùbá Adéyẹmọ fi gbogbo ẹnu sọ wípé mo wà pẹ̀lú bàbá wa Bánjí Akíntóyè tọkàn tara mi Ọlọ́run rẹ̀ rí so rally tí ń bọ̀ lọ́nà bàbá ti ṣe gbogbo ètò bàbá rẹ̀ ti ṣe bá ṣe máa jáde bá ṣe máa move bàbá wa Bánjí Akíntóyè ti train wa tí èmi dẹ̀ mọ̀ wípé kò ní sí ọ̀nùjọ́ yẹn á jáde láyọ̀ á dẹ̀ wọlé láyọ̀ á dẹ̀ gba orílẹ̀-èdè Yorùbá lọ́jọ́ yẹn ní pẹ̀lú ìrọ̀rùn ní láṣẹ Ọlọ́run ẹ ṣé mo dúpẹ́ Yorùbá nation no going back ẹ ṣé ga. Olóyè ti sọ̀rọ̀ olórí ò ní sọ̀rọ̀ ọ̀tọ̀ ó lè kékeré kan tí ó ṣe fowó rà láti ìlú New York fún àwọn àtàwà privilege láti wà adùn ayá pé aṣọ afẹ́rí spoonsers àti ìkírà mẹ́ta péré fún Olóyè ti eyín Igboho ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún kọ́ tó fẹ́ kan sọ̀rọ̀ ó yẹ ká lọ Gbòòsà ìdílẹ́ta fún bá Igboho ṣàbọ̀ṣe wà ní ẹgbẹ́ Akíntóyè wọlé. Ẹ ṣé mo dúpẹ́ o gbogbo àwọn èèyàn yín tẹ́ bá nílẹ̀ Yorùbá ẹ bá sọ fún wọn pé kí kálukú lọ gbáradì níjọ́ tá a bá ti jáde fúnra lẹ̀ kí gbogbo náà fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú wa àwa la máa borí àwa la kò sí Ọlọ́run ti ṣeun ṣe rí. Yorùbá ní sọ. Now olórin kẹkọrin àgbo tọ́fẹ̀ ìrìn agbára ni àgbo wa lọ mú wa àgbo tọ́fẹ̀ ìrìn yẹn agbára lọ mú wa. Bẹ́ẹ̀ni. Àgùntàn tí ó bá yẹra imú àgùntàn yẹn ó ya lọ́jọ́ yẹn lọ́jọ́ rálì yẹn ariwo ẹ̀jẹ̀ gbogbo ọ̀tá Yorùbá ó kúnlẹ̀ ńjọ́ yẹn ẹ̀kọ́ lẹ̀ lé ẹ̀kọ́ ọjọ́ ní kájọ ká ẹ mọ̀ kò sùn ẹjọ́ kájọ ọjọ́ pọ̀ nínú ọdún pé àṣeyọrí ti sọ fún wa níjọ́ rálì yẹn pé a máa gba kọ́ńtì wa ńjọ́ yẹn gbogbo tó bá gbà la máa fún balẹ̀ ọlọ́run jẹ́ ẹ ṣe mo dúpẹ́ ẹ pé tó. Worldwide ń sọ̀rọ̀ ó yẹ pẹ́rù mọ́ Worldwide ń sọ̀rọ̀ òṣà ńlá. Ẹ ṣe mo dúpẹ́ ẹ ṣe ga mo dẹ̀ dúpẹ́ ọlọ́gbọ́gbọ́ ẹ̀yin mídíà torí ẹ̀ náà lẹ́ ń gbé wa lárugẹ ọlọ́run ní jẹ́ kó jó tì ẹni tó bá ní kó jó tì lójú máa tì ọlọ́run ní dà yín rú 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 gbogbo ọmọ bá fẹ́ ọ̀run ọ̀gbìn. We genuinely love you. Babaláwo ni ó ń ṣègùn ní wọlá tí ọlọ́run fi dálé ayé yọ wọlá àṣẹ tí bẹ nínú ọjọ́ yìí gbogbo àwọn tó ń kóra wọn jọ lórí ẹ̀yin tẹ́ ń ṣe mídíà wa tó ń fẹ́ kẹ́ ẹ dàrú ọlọ́run bá tọ́lá tọ́lọ́run tó ní àṣẹ lọ́dọ̀ yóò bá mi lé wọn sẹ́yìn láàrin yín ọlọ́run bá nígbà tí ilé wọn bá dàrú wọn ò ní ráyè àti tàírú àlùbáríkà àwọn tọ́lọ́run bá kólé ayé lọ́wọ́ mo wá fẹ́ kí gbogbo wa ẹ jẹ́ ká ní ìfẹ́ ni wọ́n ń pè ní Oòduà
ìfẹ́ ni wọ́n ń pè ní Oòduà. Gbogbo wa ò lè jó lórí ilé ayé tá a wà yìí. Ànábì àti Jésù lọ́lọ́run gbé iyì ibẹ̀ fún. Àwọn Mósè ti wá, ọ̀pọ̀lọpọ̀ àwọn ti wá, Paul wá, Dáfídì wá, gbogbo Abraham tó jẹ́ bàbá wa gan wá. But iyì tí ń bẹ ní àgbáyé ní gbogbo àwọn tọ́lọ́run tó ń jòjìṣẹ́ Ọlọ́run lónìí, ara Jésù àtànábì ló wà. Gbogbo wa ò lè jó lórí. Ìlú èbó tẹ wà ní gbogbo àwọn tí bẹ́ẹ̀ náà kọ́ ló lówó. Ẹkùn tó ta nídìí ni pé ká nífẹ̀ẹ́ ara wa, ká dẹ̀ gbà fúnra wa. Kí wọ́n gbà fẹ́mi, kémi gbà fẹ́mi, kí wọ́n gbà fẹ́mi pé mi ni àbúrò rẹ, kémi náà gbà fún wọn pé wọ́n lẹ̀gbọ́n mi. Bílẹ̀ ayé ṣe ń lọ nìyẹn. Kémi gbà polówó ni wọ́n kọ́ni kí n gbà pé tálákà lọ́lọ́run dé mi kí n gbà fún ọ. Bọ́lá ń ṣe nílé ayé nìyẹn. Kò ní ìdíkà mọ bínú ara wa. Ẹni tó bá ti wà ń pò, mo fi kíní mo fi sọ gbogbo ọmọ Yorùbá. Ẹ jẹ́ ká gbà fúnra wa. Bẹ́ẹ̀ ẹ mọ̀ jẹ́ ká dóńdó pé èmi